Asiko Marun Ti ó daraju láti ṣe Adua. Akoko afemoju. Ní àkókò afemoju, Ọlọ́run Allah subhanahu wa ta'ala máa sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ tó kéré jù. Yóò ní, ta ni ó ń pè mí kí n lè dá lóhùn? Ta ni ó ń béèrè nǹkan lọ́wọ́ mi kí n lè fún? Ta ni ó ń béèrè ìforíjì lọ́wọ́ mi kí n lè foríjì? Sahih Bukhari hadith Qudsi. Èkejì, nígbà tí a bá foríkanlẹ̀, ọ̀nà tí ẹrú sì lè gbà súnmọ́ Ọlọ́run jùlọ ní ìgbà tí ó bá foríkanlẹ̀. Torí bẹ́ẹ̀ béèrè, gbàdúrà sí Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Sahih Muslim. Ẹ̀kẹta, láàrin adhan àti iqama. Adua kò lásìkò adhan àti iqama. Torí bẹ́ẹ̀ gbàdúrà, béèrè ohun tí o fẹ́. Wọ́n gbà wá láti at-Tirmidhi, Abu Dawud, Imam Ahmad. Ẹlẹ́kẹrin, lẹ́yìn irun mararun lójúmọ́, wọ́n gbà wá láti ọ̀dọ̀ Abu Umama radiyallahu anhu wípé òjíṣẹ́ Ọlọ́run dáhùn ìbéèrè, ìwọ òjíṣẹ́ Ọlọ́run, àdúrà wo ni Ọlọ́run a máa gbà subhanahu wa ta'ala? Ó ní wípé tí afemoju àti èyí tí a bá ṣe lẹ́yìn irun, lẹ́yìn tí a bá ṣe àtàyà, tí a ṣe taslim, tí a bá kírun tán, at-Tirmidhi. Ẹlẹ́karùn-ún, tí òjò bá ń rọ̀, wọ́n gbà wá láti ọ̀dọ̀ Sa'id ibn Sa'd radiyallahu anhu wípé òjíṣẹ́ Ọlọ́run wípé wọn kò ní gba àdúrà méjì. Nígbà tí wọn kò ní kọ̀ láti gbàdúrà méjì. Àdúrà tí ó wá gbà nígbà tí ìpèsè wọn bá ń lọ lọ́wọ́ àti àjà tí òjò bá ń rọ̀.